èyí tá a fẹ́ lára sọ òun náà ni lórí Salafi 1990 bí wọ́n ṣe pè é bó ṣe ṣe pé gbólóhùn Salafi 1990 àwa náà la ẹ̀sẹ̀ wí bẹ́ẹ̀ òṣèlú tí wọ́n ń pè bẹ́ẹ̀ ní bí ọdún mélòó kan sísìn àgbọ́rí so gẹ́gẹ́ bí ṣe pé Salafi 1990 náà òun náà ò jìnnà sí ìsìn nǹkan bíi 34 years sísìn àbí àwọn tó sọ yí pé Salafi 1990 ní tí ń sọ ni nípa ìròrí àwọn fatiwa tó jáde látẹnu àwọn àfáà kan tí wọ́n máa ń dákọ wọn especially wọ́n máa ń fi tì sí ọ̀dọ̀ àwọn tí wọ́n pè ní mọ́díkàlì àwọn fatiwa tí àwọn àfáà yẹn ṣe ní Saudi Arabia nípa àwọn ìṣẹ̀lẹ̀ 1990s lórí tí wọ́n pè ní Salafiya 1990s ìròrí ìjókòó àwọn àfáàhùn gbogbo orí ojú láàrin 1990 sí 1993 lọ tó fi sarajọ ọ sarajọ wọn lọmọ kéwú àwọn àfáà wa tó bá wà ń bẹ ní Saudi Arabia láwọn píríọ̀dù yẹn àwọn mọ bó ṣe bẹ̀rẹ̀ àwọn àfáà wa bíi Dr. Bilal Asra àfáà wa Imran Sheikh Imran Elia bámbámbám Professor Alaro àbí wọ́n pọ̀ tí wọ́n jẹ́ àwọn àfáà wa tó ṣíjú wọ́n mọ̀ túmọ̀ tí wọ́n ń pè ní Salafi 1990 ẹni torí kó wí jáde nù wọn torí kọ́kọ́ sọ jáde nù wọn pé àwọn Salafi 1990 gbogbo wọn náà wọ́n jọ mọ̀ àtàwọn tí wọ́n ń pè ní Salafi 1990 gangan àná àmọ́ tí wọ́n mìíní pẹ̀lú Salafi kíni o 1990 yẹn ni pé àwọn ọ̀rọ̀ tuntun tó jáde lẹ́nu àwọn àfáà kan bíi Madkhali Sheikh Rabi Madkhali tí àwọn táwọn bẹ̀rẹ̀ sí máa sọ àwọn àfáà àgbààgbà ní Saudi Arabia dombidia àwọn nǹkan táwọn èèyàn tó ṣáájú tí wọn ò pè ní bídíà tẹ́lẹ̀ àbáwọn ọ̀rọ̀ tí wọn ò sọ jáde tẹ́lẹ̀ àwọn fatiwa tí wọn ò ṣe tẹ́lẹ̀ irú àwọn àfáà yẹn ń ṣe èmi rántí wípé around 1990 yẹn orí pa Salafiya kankan yìí ọ wà láwọn yunifásitì wa náà àwọn tí wọ́n bá ń rí tí àwọn kà àbí wọ́n ń rí ọ̀rọ̀ wọn gbọ́ nínú àwọn student láwọn yunifásitì wa òun làwọn Salafi tẹ́pẹ̀rẹ̀ àwọn ní Salafi nù student ní Nàìjíríà tí wọ́n ń gbà àwọn ọ̀rọ̀ kan tí wọ́n ń tako àwọn brothers táwọn náà ń pèpè sí sunna àmọ́ wọ́n tó ń pèpè sí araka Islamiyya ìyẹn ni pé iṣẹ́ Islam so around the 1990 yẹn gba pé nílùú Ìwó ń gbà wọn àwa dìde ní jama tààwọnù láti rìvọ́ọ̀mù MSS so tààwọnù dìde 1994 àwa ń gbúrò Salafiyya oríṣi méjì láti bíi 1990 yẹn à ń gbúrò èmi gángan mo darí ìjókòó Salafiyya tí mo dá ìjókòó kan lẹ̀ tó àpẹẹrẹ Majlisu Sharia ká tó dá tààwọnù lẹ̀ àwọn tíra tí ń dé láti Saudi Arabia àtàwọn àfáà wa tí ń dé lèmi ń listen sí bí ó lè tẹ̀ kàn ní pé ìgbà táwa fẹ́ kọ́ tiwa àwọn àfáà wa tí ń dé láti Saudi Arabia àti àwọn tíra tá à ń rí kà Ọlọ́run ní kí ó jẹ́ àwọn oníwàsàtíyà Salafiyya wàsàtíyà tọ́ra àwọn àfáà wa wọ́n nímọ̀ tẹ́lẹ̀ kan tó lọ Saudi so àwọn ọ̀bọ̀ sọ́wọ́ oníkankan àwọn náà fẹ́ bọ́ sọ́wọ́ kankan díẹ̀ ṣùgbọ́n Ọlọ́run yọ wá ọdún méjì tí àwa fi rọrùn Salafiyya yẹn ó jẹ́ ká mọ̀ pé Salafiyya méjì ló wà Salafiyya àwọn àfọ onímọ̀ àti Salafiyya taqlidiyya àbí kankan so lẹ́yìn àdáta àwọn lẹ̀ lẹ́yìn ìgbà tá àdáta àwọn lẹ̀ a fẹ́ kí gbogbo àwọn ọmọ mùsùlùmí kan máa lò jáàbù school ìyẹn wá jẹ́ ká tójú bọ school ká báwọn ọmọ yẹn sọ̀rọ̀ pé ìjáàbù a fẹ́ pariwo rẹ̀ pé à ń fẹ́ ìjáàbù káwọn ọmọ máa lò jáàbù ní school tó gbogbo Òwò nígbà yẹn àti gbogbo Ọ̀ṣun àti ilẹ̀ Yorùbá gan kò sẹ́ni kan tí kò síbi ẹ̀kan tí wọ́n ti halal káwọn ọmọ máa lo ìjáàbù
àwa dẹ̀ fẹ́ ṣiṣẹ́ yẹn ó wá jẹ́ ká tójú bọ àwọn school bẹ́ẹ̀ náà la ń ṣiṣẹ́ dé àwọn university poli nǹkan kan àmọ́ sẹ́ẹ̀ wá jù lórí Ìwó àtàgbègbè rẹ̀ Ọ̀ṣun state ipe bó ní ìjábọ̀ oṣù kínní yóò ṣe jí èyí tá a wá start láti Ìwó yẹn ó mú kárì tí wọ́n ń pè ní MSSN pé MSSN bẹ̀bẹ̀ ní píríọ̀dù tàwa àwọn ọba ní skul kankan èyí ò lẹ́yìn 1994 tá a dá tá a wùn lẹ́ni o gbogbo nǹkan tí mo wí bí 1995 96 so a gbìyànjú a reform MSS sí gbogbo skul gbogbo secondary school torí pé a fẹ́ dá tààwùnù lẹ́nu skul tààwùnù ti wà ó ti láwọn àjókòó oríṣiríṣi bẹ́ẹ̀ tí iṣẹ́ tá a fẹ́ ṣe àwọn ọmọ aláfẹ́ kan gbàgbọ́ yé ìjáàbù ká lè request fún ìjáàbù yẹn ẹ jẹ́ akọ́ ló bí ọdún kan àbí méjì ká fi kọ́kọ́ bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ káwọn ọmọ yẹn ó ti strong ṣùgbọ́n inú tó lè ràn á lọ́jù ni pé MSS wọn ò ṣe mọ́ kán máa ṣe so ìjọ tá a fẹ́ jàjàun àtàwọn àtàwùnù níta àti àwọn MSS inú school àjọ dìde sọ̀rọ̀ ìjáàbù ẹgbẹ́ ní sìn so MSS tá a jí ń gbà náà wà náà la jí torí wọn à sí kankan mọ́ central branch ló wà ìtàwọn Alhaji Fatai Tella tí ń darí àmọ́ àwọn àgbàlagbà ni wọ́n padà ní class pẹ̀lú àwọn ọmọ kéékèèké pé kò yẹ kẹ́yìn àgbàlagbà máa ṣe MSS pé àwọn làwọn ní wọ́n padà bá wọn jà pé kí wọ́n kú òun bẹ́ẹ̀ àwọn yẹn àwọn ni wọ́n sì ń jẹ́ kẹ́mẹsẹ̀sì ọmọ ẹ̀jẹ̀ MSS nígbà wọn àwọn náà ló tún ṣẹ́kù nígbà táwọn sọ yìí so agbìyànjú àjì ibẹ̀ wá láti gbòòrò Sàlàfíà kàkàkà tí wọ́n padà pẹ̀lú ọkọ̀ 1990 yìí wọ́n ti bẹ̀rẹ̀ láti bí 1990 yẹn náà ẹ̀rí pé wọ́n sọ pé láàrin 1990 sí 1993 wọ́n dálẹ̀ àwa dátà àwọn ńlẹ̀ 1994 àwa sálábàpàdé wọn bí 1995 sí 1996 ibi tí wọ́n wà tí wọ́n ti ní base gangan àwọn university especially ilé Ifẹ̀ ń bẹ̀ university Ifẹ̀ ń bẹ̀ yẹn àti UI àwọn kéékèèké díẹ̀ ní Unilag ẹ máa gbọ́ ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin tí mo fẹ́ dákọ̀ yìí ó lè mí mọ̀mọ́ wọn bí sìn tí wọ́n bá ní kéèmí ọ̀sọ̀ tí wọ́n pè ní 1990 ìwọ́n sọ pé ìròyìn mẹ́rin wọ́n máa ń ní ìròyìn alákọ̀ọ́kọ́ òun náà ní wípé àwọn àgbà àfà ẹnu wọn rùn ni o àfà tí wọ́n bá recognize nìkan ní àfà lọ́dọ̀ wọn gbogbo àwọn àfà yòókù wọn fẹ́ gbọ́ ó di mélòó wọ́n máa ń ta wọ́n máa jà rọ́hà al-ulama wọ́n máa ń tanú bá àwọn àgbààgbà àfà àti tí ń kọ tírà o àti tí ń ṣe wáàsí o kàtó àǹbẹ̀lẹ̀ àwọn àfà wa nílẹ̀ káàró òjèrè ń bí kódà àwọn àfà alùsùnà náà máa ń ta sí jù wọ́n tó láwọn òsì súnà àkọ́nù ìròyìn wọn nù ìròyìn ẹlẹ́ẹ̀kejì wọ́n máa ń kọlu tí wọ́n pè ní Islamic movement especially Ikhwan Muslimin wọ́n múra sí Ikhwan àti gbogbo ẹni ó bá jọ Ikhwan níròrí ẹlẹ́ẹ̀kẹta ìpèyàn kèfèrí ìpèyàn ní kèfèrí ò jìnnà sẹ́nu wọn ìpèyàn ní kèfèrí kò sí kíni kò jìnnà sẹ́nu wọn wọ́n á máa ń lé níbi ìpèyàn ní kèfèrí yẹn àwọn ni wọ́n máa rí gbogbo nǹkan sí bídíà ìjàmá kan ọmọ ọjọ́ kọ bídíà ni wọ́n padà pẹ́ MSS gangan ní bídíà inú MSS wọ́n sì jáde so marhala MSS ìgbà tí wọ́n dá MSS sílẹ̀ ẹ̀ lè pẹ́ MSS lálùsúnà torí wọ́n máa ń kọrin wọ́n máa ń jó ọlọ́fà ń bọ̀ ya súnà dénú MSS súnà tó dénú MSS ti di bí around the 1990 táwọn wí yìí súnà yẹn gangan làwọn yẹn wá dé náà ń takò pé MSS kẹtún sí alùsúnà pé àwọn ní alùsúnà àwọn ní sálàfí wọ́n fi sàlàfíà anti súnà ẹ̀sìgẹ́nìsìn àwọn tó wò di súnà MSS nígbà yẹn wọn náà làwọn brothers wà ní Islamic movement ó sábà máa ń jẹ́ bí TMC ẹ̀sìgẹ́nìsìn àbáwọn míì tó pé wọn gba ọ̀nà TMC wá tó pé àwọn náà mọ̀ nípa ìròrí díẹ̀ nípa ìròrí Ikhwan Muslimin but àwọn brother táwa mọ̀ tí àwọn sálàfí ń takò alùsùnà náà làwọn náà wọ́n kàn fèsì nítorí wọ́n fẹ́ ṣiṣẹ́ Islam wọ́n fẹ́ kí reformation ṣẹlẹ̀ sí ọ̀dọ́ mùsùlùmí kí wọ́n lágbọ̀ọ́yé
òun ni wọ́n fi sálábà pé de ìròrí Ikhwan Muslimin. Ìròrí Ikhwan Muslimin ó kárí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú yẹn látara kíka àwọn ìwé olóyìnbó. níta tó lè rí ni àwọn tó fẹ́ ṣe revolution ti Iran. ìròrí ó sì súnmọ́ súnà ẹgẹ́ nìsín ara wa lágbo súnà ni téèyàn bá lè join rẹ̀ yìí ní di síà, téèyàn bá lè join rẹ̀ kò ní pẹ́ tí ó fi lè ó easy fún tọ̀ láti di síà nítorí pé ó fẹ́ ṣe reformation, ó fẹ́ ṣe jihad, ó fẹ́ ṣe haraka, ó fẹ́ ṣe Islam. bẹ̀rẹ̀ téèyàn bá join ìròrí àwọn Ikhwan èèyàn ní di síà ẹgẹ́ nìsín. so káwọn yẹn wá tó dé gbogbo àwọn brọ́dà tá àwọn èèyàn ti ń pè ní súnà pé MSS tá a mọ̀ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé wọ́n á lẹ́kọ̀ọ́ tọ́pọ̀ nípa súnà bẹ̀rẹ̀ tàbí wọ́n á lẹ́kọ̀ọ́ tọ́pọ̀ nípa haraka movement Islamic work again. táwọn kan wá dé tán ti ń gbélé fún wọn high lẹ́yìn kan wá dé tán ní wòtò ní súnà náà ìgbà tán fẹ́ tako àwọn brọ́dà táwọn mọ̀ pé àwọn ni wọ́n jẹ́ kí súnà dé inú MSS yìí ìgbà tán fẹ́ tako wọ́n lọ wo àwọn àṣìṣe kan ní àǹtẹnu mọ́. wọ́n bẹ̀rẹ̀ àwọn brọ́dà àwọn míì tó pé bóyá ìbojú ni àṣìṣe rẹ̀, ìbojú lásán. so wọ́n á máa lẹ́ torí ìbojú. nígbà àwọn wò pé àwọn brọ́dà yẹn gan àwọn gan ọ̀tá kò bojú, àwọn bòmíì wọn ọ̀tá kò bojú. irú ẹ̀gbọ́n tèmi kan bẹ Dr. Ibrahim ó ní àmírù UI, àmírù MSSN UI. ìjà yẹn gbóná débi pé brọ́dà yẹn wọ́n nà wọ́n kan lápá, wọ́n na àwọn tí wọ́n na brọ́dà mi tẹ́nà kan lápá àmírù MSS nígbà náà. ìjà yẹn gbóná láàrin ara wọn bẹ́ẹ̀ tí kí ló bí ìjà náà tẹ́ bá rí láàrin àwọn sòkòtò tó fẹ́ náà ni. títọ́ka sí pé àwọn tẹ́ ń bá jà iná alùsùnà làwọn náà báyìí torí wọn kàn á belong sí kíni madrasa Ikhwan haraka Islamiyya ẹgẹ́ nìṣẹ́. so ìkejì àwọn ò rí jama MSS bí sí bídíà, àwọn ti bí ní MSS pé bídíà ni pé kọ̀yẹ́ kọ́ máa jókòó MSS. so gbogbo àwọn jama yòókù náà bíi TMC tààwùnù bídíà ni àwọn yẹn ti wà ńgbà tí TMC ń jókòó náà ń kọlu ọkọ rẹ̀. iṣẹ́ TMC ti bẹ̀rẹ̀ kan tó máa jókòó ẹ̀jẹ̀ ní ṣe à ń jẹ́ ọkọ̀ ní 1994 yẹn ní wọ́n bẹ̀rẹ̀ sí máa jókòó torí wọ́n pè mí sí ìdánilẹ́kọ̀ọ́ wọn rí tí mo bá ń handle tawhid, mo tó bá ń handle topic mi náà ẹ̀jẹ̀ ní ṣe. so nígbà yẹn wọ́n máa jẹ́ jama lásán, wọn kì í ló kọ́ pẹ̀tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn inú yunifásitì ni wọ́n wà. so àwọn máa ń wò pé ibo làwọn òròyìn tí wọ́n òròyìn ẹ̀ sáadà lébúrẹ́ àlù ti wá ẹ̀jẹ̀ ní ṣe. ó sì strange lọ́dọ̀ tiwa, ó ti múlẹ̀ dáadáa lọ́dọ̀ tiwọn ní Saudi Arabia tí wọ́n ti mọ lẹ́kùnrin rẹ̀ ṣùgbọ́n àwọn díẹ̀ tó dé ọ̀dọ̀ wọn láwọn student ń bí wọ́n fi kọlu sẹ́tì ń bẹ́ ńlẹ̀ ni.